tèmi tọ òní lòní yìí jẹ́ o, kí ni mo wí? Òní lòní yìí jẹ́ níbi tí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé aláàfin ilẹ̀ Yorùbá, níbi tí ó ti máa fi barrister Ṣèyí Tinubu jẹ gẹ́gẹ́ bí ọ̀kánlọ́mọ ilẹ̀ Yorùbá, ọ̀kánlọ́mọ gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Gbogbo bí tó bá ti ṣe káàárọ̀ òjíire, ọ̀kẹ́lẹ́mọ gbogbo wa òun nu àwọn ọmọ ẹlòmíì o. Ṣẹ́rí, ẹ bá mi táàgì ológun dúdú, ẹ bá mi táàgì Awíkoko, gbogbo wọn là ń retí lénìí. Ẹ̀yin náà wá fojú lóúnjẹ ayọ̀, ẹ wá fojú lóúnjẹ ìdùnnú, ẹ gbé àbòsí, ẹ gbé tẹ̀mbẹ̀lẹ̀kun, ẹ gbé inúnibíni, ẹ gbé àìgbàfọ́lọ́run, ẹ gbé jùsẹ́gbẹ̀kẹ́. Ẹ máa bọ̀ tọwọ́ tẹsẹ̀ láì gbà yín. Ikú bàbá yèyé kábíyèsí aláàfin Ọ̀yọ́, ọkọ dúdú, ọkọ pupa, ọkọ bọ̀rọ̀kìnní bàbá Sàláwẹ̀, ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tó ń bẹ lálẹ́dẹ̀ Ọ̀yọ́, olówó làdúgbò bàbá Gbádégẹṣin, ẹni àpètèpèrò pé ká dáwọ́ ẹ̀dílẹ̀ tó jẹ́ pé pele ló tún pele sí. Kábíyèsí ikú bàbá yèyé rẹ̀, òní ó lágbára, òní ó tún kán gbọ́ngbọ́n sí i. A ti rí bàbá wa lọ́tọ̀ àti ilẹ̀ Ọ̀tà, àwọn náà ti dé síbẹ̀. A ti rí barrister Ṣèyí Tinubu, àwọn náà ti dé. Oríṣiríṣi ọba, bàbá wa Olúgbọ́n, àwọn náà ti dé. Kábíyèsí wa His Royal Majesty bàbá wa Olúwo ti ilẹ̀ Ìwó, àwọn náà ti wà kalẹ̀. Ṣe é pé òní yóò lágbára. Ẹ wo, ẹni tí ẹ bá wá, ẹni tí ò bá wá ẹbí àárẹ̀ tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè ẹni Ìtògúwùsì, àárẹ̀ tí àwọn náà bí yìí o, àárẹ̀ tí wọ́n ibi láti bọ̀ fi oyè ojúlówó, oyè tó jẹ́ gidi, tí èso oyè àfidálọ́lá o, oyè tó ti wà ti pẹ́, tá a máa fi wọ́n jẹ ní ilẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olóyè ọ̀kánlọ́mọ ilẹ̀ Yorùbá àti ọba lóyin gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. À ń retí yín o, bọ́dà mi ológun dúdú, à ń retí yín, bọ́dà mi Awíkoko, à ń retí yín o. Ìgbìyànjú ẹ̀yin náà ẹ wá ẹgbẹ́ tìjú sẹ́gbẹ́ kan. Ẹ̀yin náà mọ bó ni ṣe máa rí. Ẹ mọ̀ pé ají ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ẹ mọ̀ bọ̀, owó lẹ́yìn ní ará Ọ̀yọ́ ló lọ́ba, owó lẹ́yìn ní ará Ọ̀yọ́ ló lọ́ba. Ẹ máa bọ̀, ẹgbẹ́ tìjú sẹ́gbẹ́ kan. Brọ́dà mi gbìyànjú, ẹgbẹ́ tìjú ẹgbẹ́ sẹ́gbẹ́ kan. Kábíyèsí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, à ń retí yín o. Bàbá wa lọ́wọ́ ti ilẹ̀ Ọ̀wọ̀, à ń retí ẹ̀yin náà o. Because àfẹ́kẹ́ miss, àfẹ́kẹ́ wá fojú ló jẹ ayọ̀, àfẹ́kẹ́ wá fojú ló jẹ ìdùnnú. Kò síbi kẹ́bọ́ di kúkúkú. Ẹ máa bọ̀ bóyá láre sí lóde o. A sì mọ̀ pé èdè yìí náà lágbára, oyè tó sì jẹ́ àmọ̀ sí dáadáa nílẹ̀ Yorùbá láṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà ẹ wá, ẹ̀yin tèmi ti lé tóko, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí, èmi ọmọ yá Adéọlá náà ni Mighty, kò pé méjì ni Mighty striker gbogbo ilẹ̀ Yorùbá, Adéọlá Mighty. So ẹ bá mi share fọ́nrán mi, ẹ like, ẹ follow. Ẹ̀yin tẹ́ bá follow, ẹ kú nínú bí ni. Àwọn òdìdí internet láti fi jẹun, àwa ní títà ń ṣe. Mo ti máa sọ several times, mo ní anísílà fi ń jẹun, àwọn òdìdí internet láti fi jẹun àtọ́. Èló wọ́n fẹ́ fún yín pa 1 cent 2 cents. Àwa believe lórí iṣẹ́ tá à ń ṣe pé a lè make it through iṣẹ́ tá à ń ṣe. So there's nothing like even distraction on internet jíjẹ fún wa, kò sí jára focus lórí iṣẹ́ wa. Àwọn ọ̀ka gbogbo monetization kìíkẹ̀ wọ́n fún mi bọ̀, mo accept ẹ̀ bí kò sí àbúrò àwọ̀ base lórí ẹ̀. Kò sí ohun táwọn ò lè sọ pé tó bá ṣe nǹkan tí ò dà wá máa jáde tán fún yín. So àwọn